ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sétí ìgbọ́-yín láti ìkànnì yìí. Olúṣọlá Oyènẹ́kàn lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Ìwádìí ti fìdí ẹ̀ hàn wípé lẹ́yìn ọdún kan ó lé lóṣù kan tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti wà lórí àlééfà, ó ti kọ̀ láti yan àwọn aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà sí àwọn orílẹ̀-èdè tí wọ́n tó mọ́kàndínláàádọ́fà. Ní ìpínlẹ̀ Borno, àwọn onílé àti àwọn ayálégbé bẹ̀rẹ̀ sí ní tutọ́ síra wọn lójú lórí ẹni tí yóò tún ilé ṣe látàrí bí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù bó ṣe bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Àrùn kọ́lẹ́rà ti gbẹ̀mí lẹ́nu àwọn 12 ní ìpínlẹ̀ Adamawa tí àwọn 300 níye tí wọ́n sì kó wọn lọ ilé-ìwòsàn. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì àti àwọn olùkọ́ fásitì Zamfara èyí tí wọ́n jí gbé lẹ́yìn oṣù méje ti gba ìyọ̀ǹda lọ́wọ́ àwọn ajínigbé wọn. Àwọn ọmọ gànfẹ́ tí inú bí ti lu ọmọ ogun ilé wa kan ní àlùkì látàrí bó ṣe gbẹ̀mí lẹ́nu ìkan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò àbáraẹni lábùdó NSCDC. Wàyí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti ní ó ti lé lọ́dún kan lórílẹ̀-èdè wa Nàìjíríà tá a ti ní àwọn aṣojú orílẹ̀-èdè Nàìjíríà sí àwọn orílẹ̀-èdè kankan tó jẹ́ gbòógì tí ní ìbániṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí ó pọ̀ jùlọ tó sì jẹ́ orílẹ̀-èdè tí ọrọ̀ ajé rẹ̀ tó gbèrú jùlọ, òun náà ni ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè márùnléní-ọgọ́rùn-ún jákèjádò àgbáńlá ayé tí a ní àwọn aṣojú sí. Ẹ̀wẹ̀, láti bí ọdún kan sẹ́yìn ní ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ti paláṣẹ fún àwọn tí wọ́n wà ní ipò ọ̀hún náà lẹ́yìn ìgbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gba ìṣàkóso tó pa á láṣẹ fún wọn ní oṣù kẹsàn-án ọdún 2023 wípé àwọn aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n tó 63 ní iye kí wọ́n padà wá sórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì fi ipò wọn lẹ̀. Ẹni tó jẹ́ alákòóso fọ́nà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè wa Nàìjíríà, Ambassador Yusuf Chugga, òun náà ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ rẹ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà ni ó ní irú àṣẹ yìí lẹ́nu láti pa á fún wọn. Ní ọdún tó kọjá òun náà ni wọ́n sọ fún wọn wípé nígbà tó bá máa fi di ọjọ́ 29 oṣù kẹwàá kí wọ́n ti rí i pé wọ́n ti dé padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, láti ẹ̀yìn gba àṣẹ yìí náà ni orílẹ̀-èdè Nàìjíríà ò tí ì ní aṣojú kankan sí orílẹ̀-èdè. Ìjà ti ń bẹ̀rẹ̀ sí ní bẹ́ sílẹ̀ láàrin àwọn onílé yún láńlọ́ọ̀dù àti àwọn ayálégbé tẹ́nàntì wọn ní ìlú Maiduguri gẹ́gẹ́ bí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Borno lọ́jọ́ Sátidé àbámẹ́ta òpin ọ̀sẹ̀ yìí. Òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síra wọn lórí ẹni tí yóò tún ilé ṣe tí yóò tún ilé kọ́, lórí àwọn tí wọn yóò dá lẹ́bi omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ṣẹlẹ̀ ní olúìlú ìpínlẹ̀ Borno ọ̀hún náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tó tó ní mílíọ̀nù ní omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló ti bàjẹ́ tí àwọn dúkìá tó lé ní mílíọ̀nù náírà ló sì ti bàjẹ́. Ẹ̀wẹ̀, àwọn láńlọ́ọ̀dù àti àwọn ayálégbé kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní nàka lébù sọ̀rọ̀ síra wọn látàrí ẹni tí yóò tún ilé ṣe láàrin àwọn méjèèjì. Ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin láńlọ́ọ̀dù yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Moses Teku àti àwọn ayálégbé rẹ̀, òun náà ni fìdí ìṣẹ̀lẹ̀ òun náà lọ fìdí ẹ̀ mọ́lẹ̀ fún àwọn akọ̀ròyìn lórí bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ara wọn lóríṣiríṣi. Bákan náà, òun náà ni ìròyìn kan jẹyọ jáde wípé Ahmed Isa, òun náà ni onílé rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kó san owó láti lè tún ilé ọ̀hún náà ṣe látàrí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ilé tó bẹ́ sílẹ̀ ní ìlú Maiduguri ọ̀hún. Ikú sóhun làlùmọ́tù látàrí
àrùn kọ́lẹ́rà eléyìí tó bẹ́ ti dé lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ti ń jà rìnrìn láwọn agbègbè kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ìpínlẹ̀ Adamawa òun náà ni wọ́n ti ní àrùn kọ́lẹ́rà àrùn onígbá méjì ló ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn 12 níye tí àwọn èèyàn tí wọ́n tó mẹ́rìnléní ọ̀ọ́dúnrún tí wọ́n ti wà ní ilé ìwòsàn. Ẹni tó jẹ́ alámòjútó fún ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún náà Olóyè Felix Taguama òun náà ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ nílùú Yola tó jẹ́ olúìlú ìpínlẹ̀ ọ̀hún náà nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àrùn onígbá méjì ọ̀hún náà ló ṣọṣẹ́ jù tí ó sì gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn 10 tí wọ́n gbé àwọn èèyàn 16 tí wọ́n gbé wọn wá sí ilé ìwòsàn tó wà ní ìjọba ìbílẹ̀ ó ní lára àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n ti fara káásá níbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ òun náà ni ìjọba ìbílẹ̀ Fúrórè, ìjọba ìbílẹ̀ Yola South, ìjọba ìbílẹ̀ Yola North pẹ̀lú ìjọba ìbílẹ̀ Gire. Wàyí àkọọ́lẹ̀ ti fi hàn pé àrùn náà ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn 12 ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ fásitì ti ìjọba tó wà nílùú Gusau ní ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n ti gba ìyọ̀ǹda ìdásílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé lẹ́yìn oṣù méje ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n ti lò ní àpò àwọn ajínigbé. Ìròyìn náà ló fìdí ẹ̀ múlẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fi díẹ̀ lélẹ̀ fáwọn akọ̀ròyìn. Àjọ tó rí sí ìyànnàná ọ̀rọ̀ ètò ààbò ní ìlú ọ̀hún náà ló fìdí ẹ̀ múlẹ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wọn ní ọjọ́ Ajé Monday èní wípé àwọn tí wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ fásitì tó wà ní Gusau náà ni wọ́n ti gba àyàndá lẹ́yìn oṣù méje tí wọ́n lò ní àkóló àwọn ajínigbé. Ọmọ ogun ilẹ̀ wa kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abubakar òun náà ni wọ́n ti ní ó ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ṣọ́ aláàbò àbọ̀rẹ́ni láàbò lókan tórúkọ rẹ̀ ń jẹ́ Ọlọ́pàdé Ṣẹ́gun. Abubakar àti Ṣẹ́gun òun náà ni wọ́n pàdé níbi ilé ijó alẹ́ kan eléyìí tó wà ní agbègbè Bódìjà ní ọjọ́ Ẹtì Friday ní ọ̀sẹ̀ tó kọjá yìí tí ń bẹ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ ní ọjọ́ Àìkú Sunday àná yìí wípé ìjà ńlá kan ló bẹ́ sílẹ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò méjèèjì èyí tí ó fi mú kí Abubakar kí ó mú ọ̀bẹ ìléwọ́ eléyìí tí wọ́n pè ní dágà kó mú jáde tó fi gbẹ̀mí lẹ́nu arákùnrin tí wọ́n pè ní Ọlọ́pàdé Ṣẹ́gun yìí. Ẹni tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn náà tí ó kọ̀ láti fi orúkọ rẹ̀ léde ló sọ pé Abubakar òun náà ni ogun Ṣẹ́gun tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ jáde ní agbègbè níbi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀. Wọ́n ti wá pé Ṣẹ́gun náà ni wọ́n ní ìṣẹ̀jà tó bẹ́rẹ̀ sílẹ̀ láàrin ọmọ ogun ilẹ̀ wa àti ẹ̀ṣọ́ aláàbò NSCDC. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n wà ní agbègbè ọ̀hún náà ni wọ́n gbìyànjú láti ṣe ìkọlù sí ọmọ ogun ọ̀hún náà tí wọ́n fi lù ú lálùbami ṣùgbọ́n tí ó fi ná pápá bòrà. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ wa ìyẹn Major General Onyema Nwachukwu láti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ní